Eleto, the event planner, Robert Anson, and married event planner, found himself in web of love pẹ̀lú bride-to-be ọmọ bàbá olówó tó gba iṣẹ́ wọn ní £1.5 million. Few days to the wedding gangan, beautiful Kíkẹ́ lọmọ the bride. Ó ní it's Rọ̀gbà or no one else. Love tango, bloody, Eleto, a riddle that refused to be riddled. Ìkàjù, power gave a fire who killed Rọ̀gbà, bàbá olówó, secretary, ìyàwó Rọ̀gbà, the groom-to-be or Kíkẹ́ lọmọ fúnra ẹ̀. Clean pictures, superb soundtrack, choice locations, first ever Yoruba movie, shot all through in UK. Pẹ̀lú kámẹ́rà tó lo hard disk, coming to your doorstep very very soon. A Black Art production starring Larry Balogun, Paul Obazele, Pàlú Èrèpè, Tosin Abiola, Lọ́wọ́ Bẹ́sínà Sanyaolu, and Yemisi Akande. Directed by Mr. President, Prince Jide Kosoko. Eleto, watch out. Yéésù dẹ̀dẹ̀ bí aró, àkàmọ́ra àárọ̀ dẹ̀dẹ̀ bí osùn. Ẹ̀gbọ́n ṣe bójú ti rí rèé ta fi ń jobi lọ́jà Ẹdẹ. Ẹnìkejì o, ẹ wá wẹ̀ ẹnìkejì o. Ibi àfọ̀rọ̀ sí ọ̀rọ̀ gbabẹ̀ mọ́lẹ́dì ẹ bá ń jẹ fún ara wọn. Ọ̀rọ̀ wá dọ̀rọ̀ gàwọ̀ kan ò gbára ọ̀gà. Iṣu pẹ́lẹ́bẹ̀ ó di kannikánni. Omi gbẹ́ lórí inú ọgbẹ́ mọ́nàpọ̀ igi arò pé ó sobi ló sàbìdún ọ̀rọ̀ rí ẹnìkejì. Ẹnìkejì o, ẹ wá wẹ̀ ẹnìkejì o. Yá mi láṣọ ìyẹn ṣe é gbọ́, yá mi lẹ́wù ìyẹn dùn o. Ibo sí mo yá ọláyà lèmi ò gbọ́, ìbọn ṣọ̀kọ́jú wọ ọta bújó olójú àpọ̀ tó fojú di dànídàá fàyẹ ẹnìkejì. Ẹnìkejì o, ẹ wá wẹ̀ ẹnìkejì o. Ẹnìkejì. Mommy Bolu. Mommy Bolu. Ṣùbọ́lá. Yes, dear. Ṣé tí mo ra tán ni? Yà, mo ti ṣe tán. Àdúrà ni kò ṣáà máa bá mi gbà kọ́ ló ń jẹ́ kí iṣẹ́ náà bọ̀ sí. Ní agbára Ọlọ́run. Iṣẹ́ náà máa bọ̀ sí. Àmín. Ojú àánú Ọlọ́run lẹ máa bá pàdé. Ìròyìn ayọ̀ lẹ máa mú fún mi nígbà tẹ́ bá dé. Àmín. Ṣùgbọ́n máa gbàgbé Daddy Bolu. A máa san owó ilé. A jẹ gbèsè owó náà. Kò sí oúnjẹ mọ́nú ilé. Gbogbo gbogbo dẹ̀ ló ti tán. Pampers náà ti tán àbí? Tẹ̀síwájú náà, gbogbo nǹkan ló ti tán. Ìṣáná ti tán, ata gígún ti tán. Go on. Kí ni mo sọ fún ẹ pé mò ń wá lọ? Mo ní mò ń wáṣẹ́ lọ, kì í ṣe owó ni mò ń wá lọ náà. Èèyàn máa kọ́kọ́ ríṣẹ́ kó tó gbowó. Tí èèyàn bá ti ń ṣiṣẹ́ lọ, lọ́sọ̀ọ̀sẹ̀ máa tó bá san owó fún yàn. Gbogbo nǹkan tó sọ yìí ni mo mọ̀ pé necessary kì í ṣe. But condition ló mú crayfish bend now. Dídà ló dàtọ̀ ọmọdégbẹ́ o, ẹgbẹ́ ò kì í ṣe ilé ọmọ o. Tí ìgbà ṣe pé wọ́n sáàkì níbi tí mo ti ń ṣe tẹ́lẹ̀, ṣé mi náà máa complain báyìí ni? Daddy Bolu ẹ má bínú. Gbogbo ṣe ń ṣèmí náà mo ṣe ní kí n béèrè bẹ́yẹn náà. Mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run adẹ́gbà padà sí rere. Kókó dá padà sí rere ni o. Bíbẹ́ kọ gbogbo nǹkan nulẹ̀ ni màá bẹ̀rẹ̀ sí lù tàǹsìn. Ọlọ́run ò ní jẹ́ kàtà ẹni tẹ̀lé ilé wa. Ọlọ́run ò ní jẹ́. Bá a mú fáìlì yẹn, kó bá a mú fáìlì títí di níwà yẹn, bá a mú wá. Ní gbogbo ẹ̀ lọ́n ti bẹ́ẹ̀ sí èmi náà báyìí. Ọlọ́run jẹ́ kó fi ẹ̀rọ pé lágbára Ọlọ́run ẹ̀ lọ lálẹ́ ìwọlé. Gbogbo nǹkan dẹ̀ lédè, ó dẹ̀ dédé lé kókókókó. Ẹ ṣáà ti kọ everything. Ó ti pé sílẹ̀. Everything ló wà. Ẹ̀yà kí darí.
Love my head. You got a mess. Alright, let's see the The old Chevy's dead. They try to fix it in vain. Ellie's got her thirsty. Little Jimmy's getting strong. I'm learning guitar. I almost know a song. I found some chanterelle at the market this morning. I'd like to live in Rome. Oh, it'd be such a good thing. Try to grow some flowers the same I tried before. That's all for now. Oh yes, je t'aime encore. Hello, gentleman. Ṣé mo rí bírò àbí pen lọ́wọ́ yín bẹ́ẹ̀? Mo fẹ́ sáré kọ proposal kan. Mo dẹ̀ máa submit ẹ̀ lẹ́nìí. Mo dẹ̀ rí pé ṣẹlẹ̀ yín náà ń wá lọ. Ẹ má dá lóhùn, wèrè gidi pọ́nbélé ni. Pàdí mi má dá lóhùn. Ọmọ aráyé ò fẹ́ ni fọ́rọ̀. Orí ẹni ló ń yọ níwọ̀n ò kì í fẹ́ kéèyàn ṣoríire. Bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi lọ kí wèrè yẹn tó interrupt. You see? Ibi tẹ́ ń lọ yẹn tẹ́ ẹ bá ti mọ̀ ọ̀yàn bẹ́ẹ̀ ẹ lè ríṣẹ́ o nítorí pé man no man òun ló nílé ayé àṣà ní para wa a máa continue náà ni you see ọ̀sán yóò ṣe é bí mo ṣe ń lọ mo ti late mo fẹ́ lọ gba consignment kan ẹ fún mi ní bírò yẹn kémi lè máa lọ ẹ fún mi náà dáhùn. Oh, beautiful pen. Oh, sorry pàdé mi. Mi introduce ara mi bí mi ṣe wọlé lẹ́ẹ̀kan. Èmi ni wọ́n ń pè ní Skenge. It's inevitable. Mr. Debo Oluwatoyinbo lẹ́yìn lẹ́ni gbogbo àwọn ìwé ẹ̀rí. Bẹ́ẹ̀ni sir. That is very good. Gbogbo àwọn kan tí à ń fẹ́ ló wà nínú ìwé ẹ̀rí. Ẹ̀yin gan ni àyè yìí yẹ. Ẹ ṣé gan sir. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ yín. Tí ó bá bá yín lára mu, ẹ̀yin lẹ́ni iṣẹ́ yìí. Kò sí problem. Tí ẹ wà okay pẹ̀lú iléeṣẹ́ wa àti àwọn ìlànà wa. Ó tẹ́ mi lọ́rùn sir. Kí n máa resume ní 8 a.m. kí n máa close ní 5 p.m. ìyẹn ò kì í ṣe problem. Ọmọ ṣiṣẹ́ ní mímì kì í ṣọ̀lẹ. A máa bẹ̀rẹ̀ pẹ̀lú yín with 50,000 naira every month. Bí àsìkò bá ṣe ń lọ sí, a máa fi owó sí fún yín. Àmọ́ àlàyé kan wà ń bẹ̀ wọ̀. Fẹ́rí ní oṣooṣù 10,000 naira ni màá máa yọ ní sálárì. Well, ó wà okay sir. Ibi tí èèyàn bá ti ń ṣe èèyàn ti ń jẹ. Mo tọ́lá ó sàn ju ní ìlú rárá mi. Ẹ sì gbọ́dọ̀. Ẹ sì. Good afternoon, sir. Oh yes. Small receipt letter in the front of the chair. O lè máa lọ sí àyè. Mr. Oluwatoyinbo. Ìgbà wo ni kí n wá resume? Ẹ máa lọ. Olúwa pèsè iṣẹ́ mi fún. Kí ló dé sà? Tẹ̀rí lẹ́tà tí wà lọ́wọ́ mi. Tí a máa mi ní ibi tí a fẹ́ gbà yín sí. Àwọn ti fi ibẹ̀ yẹn lẹ̀ fún ẹnìkan. Kò jẹ́ sí ìwọ̀n láti. Iṣẹ́ tó ti bọ́ sí tán ó mà wá ga o. Sori, nígbà tí mo kúrò ní iléeṣẹ́ yẹn, ilé ẹsẹ̀ mi bẹ̀rẹ̀ sí ń gbára wọn. Ẹsẹ̀ mi ń wọlé tuutu. Oògùn bò mí báyìí ni, omi bẹ̀rẹ̀ sí ń bọ́ lójú mi.
mi ìmọ̀gbà tí mo bú sẹ́kù. Gbogbo ẹ̀kúkú yọ Ọlọ́run. Omi tẹ́dà wa máa mú ní ayé yìí. Kò ní ṣàn kọjá níwájú ẹ̀. Tó àdúrà tàkàn wọn máa gbà nísìnyí pé kí Ọlọ́run tètè gbàkóso ní ayé wa. Kọ́lọ́run ya gbàkóso ni o. Kọ́lọ́run ya gbàkóso ni. Bóyá lọ́lọ́wọ̀n òun gan mọ̀ pé ìrètí pípẹ́ ó lè mú bọ́ọ̀nìgẹ̀ ìṣẹ́ṣó. Bá a mú fóònù. Private number. Èmi ò ní gbé o. Kí ló dé? Ẹ gbé fóònù náà. Tó bá jẹ́ àwọn tá a jẹ lówó ńkọ́. Ẹ gbé fóònù jàre. Ẹni tó bá jẹ gbèsè náà ló máa san. Ṣé gbogbo la jẹ wọ́n? Wọn ò ṣàlẹ́ ní pé ká wá fẹ́ jẹ san. Ẹ gbé jàre. Hello. Ya. Èmi Débọ̀ Olútóyìnbó ni. Irọ́ ni o. Ṣẹ̀yẹ Raymond. Ṣẹ̀yẹ Raymond. Ọ̀gá ò ní bínú sí mi ní ọ̀rẹ́. Sórí mo sọ fóònù mi nù ní. Nítorí jẹ́ kí n lose contact pẹ̀lú ẹ nìyẹn. Ọ̀gá o. Irọ́ ni o. Ò ń bọ̀ lé weekend yìí. Ajẹ́páyé mi ti dá nìyẹn o. Ajẹ́páyé mi tún máa nítumọ̀ nìyẹn. Wo ọ̀rọ̀ pọ̀ ń we kọ́bọ̀ tó bá dé a máa sọ. Ìyá ti jẹ mí gan. Ok. Inú mi dùn o, inú mi dùn. Wo wà dé láyọ̀. Àmín. O ní ṣubú dànù. Àmín, àmín. O ní l'accident. Wà bá mi láyọ̀. Àmín. Ní gbọ́lá burú. In fact, mo ti ń wish every safe journey already báyìí. All right. Ó dàbọ̀. Ta ló ń bá sọ̀rọ̀ lórí fún? Ṣẹ̀yẹ nìyẹn. Ta ló ń jẹ́ Ṣẹ̀yẹ? Ọ̀rẹ́ mi tó wá lu òyìnbó. Ò lè mọ̀. Sórí tó bá ti dé, ayé wa ti dá nìyẹn. O ṣeun bàbá ó máa ṣe. O ṣeun Ọlọ́run mi, o ṣeun bàbá. O ṣeun bàbá ó máa ṣe. O ṣeun Ọlọ́run mi, o ṣeun bàbá. Close your eyes, have no fear. The monster's gone, he's on the run, and your mommy's here. Beautiful, 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 beautiful boy. Beautiful, 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 beautiful boy. Before you go to sleep, say a little prayer. Mo ń wú ẹ. Mo fẹ́ lè má da ẹ mọ̀ mọ́ o. Máa wọlé bọ́ọ̀lù sọ̀rọ̀ wọ́n kọ̀ pẹ̀lú ogun tó wà lórí ẹ̀. Èmi kan ò dá ẹ mọ́. 3 years ago tí mo fi lẹ́yìn lẹ́wọ̀ rí báyìí náà. Mo kàn máa ń jẹ lọ́lẹ̀ yìí. Àwa náà ní ká dọ́gbọ́n ẹ̀. You are welcome, my brother. Èló lówó yìí. Káàbọ̀ tó rí ilẹ̀ ọlọ́rà. Bàbá ti bàbá. Bàbá o, ẹ ṣe go. Ọ̀rẹ́ mi, ilé ló dé yẹn o. See you come of age, but I guess we both just have to be patient. 'Cause it's a long Ṣe fàájì ọ̀rọ̀ kọ́ tó bá fẹ́ jẹun, kọ́ tó bá fẹ́ mú máa foot bí ilẹ̀ ti yẹ ẹsẹ̀. Mo jẹ́rìí ẹ̀, Brent yẹn rí. Ṣẹ̀yẹ ṣó mọ̀ pé mo miss ẹ̀ gan-an. Èmi ló rí ìṣẹ̀. Ìjọba ń trash owó ni máa ń trash ẹ̀. but in the meantime, In fact, kò ní ìdí kí n wọ̀ wò. Rẹ́gí ló ṣe. Ó ṣe gan. take my Nígbà hand. tẹ̀ ti ṣàìṣe. Ṣé Ọlọ́run? Life is what happens to you while you're busy Báyìí making tí all mo gba ọ̀rọ̀ the mi pa plans. ọ̀rọ̀ mi wọ́n ti ṣùgbọ́n ọdún náà fún wa. Wo ọ̀rẹ́ mi. My brother. Ṣorí ọkàn náà ti báyìí. Ìyẹn sì kí wọ́n jẹ́ fi wálé gangan ní ìgbọ́dọ̀ tó máa ṣe báyìí fún mi. Yorùbá ní tí wọ́n bá kó wá péré bojú
lọ́gọ̀dẹ̀ bá kó máa fi ọmọ ẹ̀rọ pé náà sẹ́yìn. So mo wálé mo fẹ́ ìyàwó ọgbà because àwọn babes ló wà lọ́wọ́ yẹn man wọ́n measure up in the sense that sori oríṣiríṣi wà lọ́wọ́ attitude oríṣiríṣi I only compare àwọn sáwọn home girls and níbà you know work culture and everything. ṣé o mọ̀ pé láti àárọ̀ àtìgbà tó ti dé láti ń bọ̀ láti airport ló ti ń tẹnu mọ́rọ̀ ẹ̀ mo dẹ̀ sọ fún ẹ pé kò fara balẹ̀ mo ti bẹ́ẹ̀ ránṣẹ́ sọ́mọ kan kò ní pẹ́ dé. my brother chill ṣé kò ní dàbí ọmọ Bímbọ́ tó gbé fún mi last time. kì í ṣe Bímbọ́ ṣùgbọ́n nígbà tí Bímbọ́ náà ìwọ ló fúnra rẹ̀ select Bímbọ́ mo fi àwọn pictures àwọn girls ránṣẹ́ sí ẹ ó dẹ̀ sọ pé Bímbọ́ ló wù ẹ́. but my brother o ṣáájú ọmọ yẹn fún mi náà sọ pé jẹ́ ilé ìná bábà lọmọ ṣe máa ń ṣe ọmọ yẹn ọmọ yẹn mi lè sọ ọmọ yẹn mi ti ẹ̀ fẹ́ mi máa rántí ẹ̀ mọ̀ bí máa rántí ẹ̀ mọ̀. èmi mo fẹ́ fún ẹ lélẹ̀ fúnra mi ilé yàtọ̀ sí Bímbọ́. arábìnrin kan wà níbẹ̀ wọ́n lórúkọ wọn Ṣadé yìí bẹ́ẹ̀ ni wọ́n wà ń béèrè Mr. Adébọ̀. ok ẹni kò máa wọlé bọ̀. ok sir. ó ní kẹ́ máa wọlé bọ̀ ẹ jọ̀ọ́ níbo ni room. ok tẹ́ bá ti bí second floor. ọmọ náà ló dé. ọmọ fẹ́ fi kọ́ ọ̀pọ̀ mọ́tò. Ilé bàbá nìyẹn. Ilé bàbá nìyẹn. Ọlọ́run ilé bàbá nìyẹn. Mo ṣe rí ẹ̀ mo ti yó. Lẹ́yìn ọ̀dọ́. They are coming. Coming. Ṣadé baby. Báwo ni? Ṣé kò sí problem tó fi locate yìí báyìí? Meet Ṣẹyẹ ṣàbí kí ni sọ fún ẹ. No, pleasure is all mine, eh? I think I wọ́n ní tí ọkùnrin bá ti mojú obìnrin tó obìnrin bá ti mojú ọkùnrin kí alárinà kó yẹra. Ọ̀rọ̀ mi ti yé yín ẹ jẹ́ kí mi máa lọ. Thank you. In fact kékeré lè torí Ọlọ́run á jẹ́ kó lè ṣàánú mi lọ́tẹ̀ yìí owó tó wà lọ́wọ́ ẹ̀ kí máa ṣe kékeré tí n bá ní kí n bù kéré á lé ní 10 million naira. irọ́ ni o. kò sí rọ́ńbẹ́ wo in fact ṣòro owó tó wà lọ́wọ́ ẹ̀ yẹn san àwọn gbèsè tá a bá lè san díẹ̀díẹ̀ nú ẹ̀ kó fi tó kù kó fi wá nǹkan sí ṣòro èmi tèmi màmá resume sọ́dọ̀ Ṣẹ̀yẹ láràárọ̀ ni. ṣé o kí lè máa jẹ báyìí. mo ti wà ókè Ṣẹ̀yẹ ti bọ́ mi yó látàrọ tí mo wà bẹ́ẹ̀ fàájì la kàn ń ṣe. tẹ́yìn bá ti wà ókè ẹ káwọn náà wá nǹkan jẹ. bébì mi. ókè o. Monster's gone, he's on the run, and your mommy's here. Ṣé irú àwọn báyìí gan tẹ̀ tuntun wà nílẹ̀? Ṣé eléyìí ní Débọ̀ wá sọ pé kì í fẹ́? Ìyá ọkọ eléyìí sọ ọ́nà gbà lélẹ̀. Kí ló ń ṣe? Lórí eré ìràwọ̀ tí ì ṣe rí ẹ́. Àtìjáde tí Àjàyí 2 sum, Àjàyí 5 sum, Àjàyí tí Àjàyí ọjì. Kí ló ń ṣe lé? Why are you staring at me?
Boy, má worry. By the time tí bá ṣe pẹ̀lú ẹ, tí bá dàrọ̀ là, onírọ̀tí orúkọ ẹ̀ mọ́. Gbogbo eré tí àwọn akátá ò lè ṣe fún ẹ, ló ní máa bẹ́ẹ̀ ṣe lálẹ́. Let me give you some style. Somebody will go hold you tight all through the night. I said you need somebody. Somebody will go treat you right. Respect a woman like you said you need somebody. Somebody will go dry your eyes whenever you cry. I said you need somebody. Hey, so you need someone like me. So you need someone like me. Providing the sorrow queen, a royal throne with a crown on you. You need the right king, someone to write things. Hello Ṣadé, ńgbà tó máa kúrò lọ́dọ̀ Ṣẹ̀yẹ ò bá ti pè mí náà kó lè inform mi. Dèbò, sórí ọ̀rẹ́ yẹn bàbá mọ́dá fọ́kà ni. Kò tí yẹ ṣe bí kóbìnrin sùn tòun mọ́jú. In fact, ó ń gun òtakútú. Wò Ṣẹ̀yẹ complain bitterly nípa ọ̀rọ̀ ẹ. Irọ́ ńlá ló pa, but tó fẹ́ mi ní $1,000 o. But mo ti lọ sọ́dọ̀ àwọn òbúkí mi láàárọ̀ yìí, mo ti lọ ṣe. But báwo lèmi àti ẹ máa ṣe orúkọ? So màá lè fún ẹ ní commission títí ẹ, ó ṣàmọ̀ pé o lè jẹ́ kí n meet ẹ, kó lè rí nǹkan tọ́lá. O bá ti farabalẹ̀, Ṣadé o bá ti farabalẹ̀ pẹ̀lú ẹ̀, o bá ní sùúrù pẹ̀lú ẹ̀, ẹni tó jẹ́ kó wálé wá múyàwó ni. Débọ̀, gbàgbé yẹn, concern mi lákàntì náà bẹ̀ jẹ́ kí n sanwó síbẹ̀ fún ẹ. Ok, mo ti gbọ́ ṣá. Mo ti gbọ́, màá send ẹ̀ sí ẹ. All right, later. Kò yẹ kí kẹ́yìn bí ẹgbẹ́ rẹ̀. Ṣé kò mọ̀ kó pọ́sítù kóun má rí opportunity bẹ́ẹ̀ mú láyé ẹ̀? Ọ̀rọ̀ náà tójú sú mi o. Ṣé o mọ̀ pé olórí kórí ló pọ̀ jù náà àwọn ọmọge òde òní? Òótọ́ kúkú ni. Kò sí bí a ṣe máa ṣe bòlò tí kò ní rúgbẹ̀. Òun ló kúkú máa sórí ẹni ẹ̀. Bí ó bá òun kó tẹ dáadáa, wàhálà àti ẹ̀yìn ẹ̀. Àmọ́ síbẹ̀síbẹ̀, ọ̀rẹ́ ẹ̀dẹ̀ ló wá sílé láti wá mú ìyàwó yìí. Àmọ̀ràn kan dẹ̀ sọ sí mi lọ́kàn. Tá a bá lè ṣe, ó máa sàn wá sówó gidi gan-an. Irú àmọ̀ràn wo nìyẹn? Ọ̀rọ̀ náà le díẹ̀. Ọ̀rọ̀ ò lè lé kápọ̀ bẹ́ẹ̀ bù. Ẹ jẹ́ ń gbọ́. Ṣé o mọ̀ pé mo sọ fún ẹ pé tí ọ̀rẹ́ mi Ṣẹ̀yẹ bá ti ríyàwó, ó máa padà sí ìlú òyìnbó tiẹ̀? Bẹ́ẹ̀ni. Mo ń wò bóyá kémi àti ẹjọ́ dàbí ọgbọ́n kí n mú ẹ lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi kó lọ sọ́dọ̀ ẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀, you understand, fúngbà díẹ̀ kó tó dípò padà sí lóyìnbó ká lè fi rówó díẹ̀. Dádì Bólú, ṣé ẹ wọ wìrì? Ṣé jẹ́ òta sọpọlọ yín ṣá? Mi ò rò wípé ẹgbẹ́ ọ̀rọ̀ ìgbà ọpọlọ yín kẹ́ tó sọ jáde lẹ́nu. Èmi, Ṣubúọlá, ìyàwó tiẹ̀, kò gbé mi lọ sọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀ láti pretend láti fi gba owó. Mo ti ẹ̀rọ bọ́rọ̀ gidi ló fẹ́ sọ lẹ́nu. Ṣubúọlá, tí iṣẹ́ bá ti pọ̀ jù, ó máa ń di ìyà ni o. Tí ìyà bá pọ̀ lápọ̀jù, ó máa ń di ìṣẹ́. Ṣé bí mo ṣàlàyé fún ẹ nípa ọmọbìnrin tí mo kọ́kọ́ gbé fún Ṣẹ̀yẹ ńgbà tí Ṣẹ̀yẹ wà ní òyìnbó? Over 3 million naira ni Ṣẹ̀yẹ fi ránṣẹ́ sọ́mọ ẹ̀ kó tó di pọ́mọ yẹn sá lọ. Kọ́bọ̀ ọ̀rẹ́ mi ò fún mi. Ìgbà tó dé yìí sìn, mo gbé Ṣadé fún 120,000 naira ló fún Ṣadé. Kí Ṣadé tó tún lọ, ọ̀rẹ́ mi ò fún mi kọ́bọ̀. Ṣubúọlá, ṣé bó sọ pé o nífẹ̀ẹ́ mi? Débọ̀, òótọ́ ni mo nífẹ̀ẹ́. Ṣé bó sọ fún mi pé kò sí nǹkan tó lè ṣe fún mi kí n lè fi jẹ́yàn? Òótọ́ ni mo nífẹ̀ẹ́. Kò dẹ̀ sí nǹkan kan tó bá wà nínú àwọn òtún mi ò ní lè ṣe fún mi. Àmọ́ ilé ìtúwárà wọlé yìí o, èmi ò lè ṣe é. Ṣubúọlá, àsìkò tí ète tọ́lọ́run fẹ́yìn obìnrin wúlò lélẹ̀. Fúngbà díẹ̀ nìyà, tá a máa fi gádà owó, táwa náà máa bẹ̀rẹ̀ business tiwa. Mo fi ń dá ẹ lójú pé kò ní sí wàhálà.
wo iṣẹ́ ló ń jẹ ọwọ́ o ẹ̀rín ní tẹ̀sẹ̀ tá a bá tẹjú sílẹ̀ báyìí a máa ríran kedere ni. tí o bá sí kété létí kétékété létí máa gbọ́ràn. tá a bá jẹ oúnjẹ gidi báyìí kí alára máa tù ní. ṣe ti restrict ọmọ láìpẹ́ tí wọ́n fọ ọmọ ẹ̀wọ̀n máa ṣe ìdíjú náà rẹ̀ jẹ́ kó yé pé tó bá ti farabalẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ ìlànà tó yẹ kó yé pé ọ̀rẹ́ ò ṣe báyìí ìwọ náà wá gbádùn jẹ́ ìwọ náà wọ́n trust ẹ̀ pé tó bá lè hàmà ẹ̀ dáadáa ó wọṣẹ́ ọ̀rọ̀ wá gbádùn mi náà. ẹ kò tẹ̀ sí problem pẹ̀lú ẹ̀ ìgbà tó ti sọ fún mi irú ọmọ tó ń fẹ́ ló jẹ́ kí n gbóòrò wa wife material ló ṣe wáyé ọlọ́run á jẹ́ kó bẹ́ẹ̀ kálẹ̀. Ṣùgbọ́n baby, ṣọ́ra ẹ̀. Tí wọ́n yìí bẹ̀rẹ̀. Ṣùgbọ́n ọlá ṣòrí ìwọ ṣáà farabalẹ̀ kò ṣubú sínú ọlá ń tiẹ̀ láti gbà ẹ lọ wà máa gbáyún bí ìrànú ṣúgà ni. Ẹ̀yin náà ti mọ̀ mí lánàá kó tó dé ni pé kò sí wà ọmọ burúkú lọ́wọ́ mi. Kọ́lọ́run wà pẹ̀lú gbogbo wa. Ṣùgbọ́n ṣòro láti confess I'm like a girl. I'm saying ṣòro mo fẹ́ marry gangan ni kò ní bí I'm desperate or I'm desperate kò fẹ́ bí orí omi àbí débọ̀. kò sí rọ́ńbẹ́ rárá. ṣòro yẹn mo yẹ kí gbéraga ọ̀rẹ́ mo yóò bùgá rẹ̀ ọ̀sẹ̀. ṣòro mo ti parí ilé mi nílẹ̀ ṣùgbọ́n nǹkan tí mo ní ìdílé ni mo ti wà ń bẹ̀ but mo ní ìdí obìnrin ìyá tí ó máa wà lẹ́gbẹ̀ẹ́ mi tí àná fẹ́ kó wọnú lóyìn kájọ wọnú ẹ̀ ṣe é sìn that mo náà ti mọwọ́ mi náà ti mọwọ́ ẹ̀ so bàtà ní bá pa lọ sí base tí mo base ṣe é sìn àmọ́ lọ ṣe gbogbo wedding arrangement ṣe é and baby I wish you be the one. Well, nǹkan tí mi kàn fẹ́ sọ ni pé man proposes God disposes gbogbo ẹ̀ kúkú wà lọ́wọ́ Ọlọ́run àti ọ̀rẹ́ yín. ṣeyẹ báwo la ṣe rìn sí. no wọn ló wá ṣẹlẹ̀ ń sìn ya ìwà máa lọ so ilé àti sweden ní alẹ́ ní privacy in fact wọ́n máa sùn tì mí mọ́jú ní ṣúgẹ́. kí lẹ sọ. ìwọ farabalẹ̀ ṣeyẹ. mo ti pe ìyàwó mi nílé mo sọ fún pé mi nílé wàlé mọ́lé ni so pé ó di ọ̀la ẹ jẹ́ kájọ máa ṣe fàájì yẹn dọ̀la sí wàhálà. no brother no work bẹ́ẹ̀ náà ok ìwọ náà máa wò ó sìn irú 10,000 naira tí kò máa fi sanwó yàrá fún ọdún kan máa sùn bẹ́ẹ̀ tí ó pé ìṣẹ́jú mẹ́fà wákàtí mẹ́fà tí máa fi sùn tí bá kó yẹn fún ẹsìn tó kó délé tó fún ìyàwó ẹ̀ náà sẹ́yìn yíyá inú ẹ̀ máa dùn sí ẹ ẹ̀mọ́ rọ́bà ìyàwó ẹ̀ tó kò máa sọ náà ni mi ì tí ì mọ̀ sójú so bóyá la máa mú bọ̀ kó yẹ kó wá mọ bàbá ọkọ ẹ̀ náà. kí n tún mú ìyàwó mi wá. yeah my brother ó pè bẹ́ẹ̀ rẹ̀. àwọn àga ṣẹyẹ. I trust you man. bẹ́ẹ̀ ni tiẹ̀ rí ìlú yóò fara rọ. ìwọ náà ti lọ mẹ́ ẹ. ọlọ́ṣà ṣàlọ́ ìlú yìí kí ni máa lọ. yeah you're sure right. Okay, no problem. kí n tó bá sára kí n sùn tí mọ́jú àti ọ̀pọ̀ èmi faramọ́ yàn èmi lè ṣe nǹkan bẹ́ẹ̀. ọmọ tó ṣẹlẹ̀ èmi lọ́mọ tó máa sọ bẹ́ẹ̀ má jẹ́ kó mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n sọ ìwọ ni kó mọ ọgbọ́n tí ó máa lò ọgbọ́n tó máa lò yẹn kọ́nà jókòó fún ẹ nípa ìsọ̀rọ̀ ọmọ sólómù kọ́nà máa fi fún ẹ ṣùgbọ́n bẹ́ẹ̀. kí n kọ́ tí mo lọ. ṣẹyẹ atún àríra. ara ma bro. Ara mi tó yẹ. Don't think I can't feel that there's something wrong. You've been the sweetest part of my life so long.
one time and last for a lifetime and never let go till we're gone. Love was when I loved you one true time. I'd hold you in my life will always go on. Near, far, wherever you are, I believe that the heart does go on. Once more, you open the door, and you're here in my heart, and my heart will go on and there's nothing I fear, and I know that my heart will go on. We'll stay forever this way. Ẹ káàbọ̀. Sísá mi, ó ga ọ̀ látànà. Lẹ́yìn sọ tó máa dè ní kẹ́ tó dé. Jọ fi Ọlọ́run má bínú sí mi. Èmi gbọ́ mọ̀ pé mi nílé padà wálé lánàá. Ṣọ́mọ mi ò ṣe lè jẹ. tó bá máa ṣe jọ̀gbọ́n ńkọ́ mo ní tó bá máa ṣe jọ̀gbọ́n ńkọ́ nígbà tó pa fóònù yẹn láti àná títí dì sí tó ṣẹ̀ṣẹ̀ wá dé sí tó bèrè dé ṣe sọmọ ṣe jọ̀gbọ́n. Dìbò, ó yẹ bomi sùúrù mi. Àtàlọ́ ni fóònù mi ti kú mi dẹ̀ ń ṣájà mi dání náà. Kí lè bá bọ̀ o. Ọkọ mi, ọ̀rọ̀ pọ̀ nùwé kọ́bọ̀. Ṣé mo pọ̀ ọ̀rọ̀ lásán lánàá? Láti ìgbà tó ti kúrò ńbẹ̀ láti alẹ́ àná títí di bí aago 2 òru. Tí ilé ìwé fi mọ́, kò fi ọwọ́ kankan kàn mí. Nígbà tí mo ní fẹ́ràn ọmọ bọ̀ǹdé láàárọ̀ yìí o, nǹkan tó kó lé mi lọ́wọ́. Èlò ló wà mẹ́. 50,000 naira. Báwo ló wá ṣe fẹ́ kí n gbà ẹ́ gbọ́? Dádì Bólú. Àtànà márùn kò tó àtẹni méjì náà. Ìtẹ́lẹ̀ di ẹni kò rí ní tì. Ṣé ò mọ̀ mi mọ́ ni? Hello. Hey, Dave, my brother. I didn't share them, man. Ọ̀rẹ́ báwo ni? I really share them. Ó ga. Orí pé ọmọlúàbí lọmọ tí mo mú àyè. Wo tí ẹ máa sọ̀rọ̀ ọmọ ẹ mẹ́. Ọmọlúàbí lọmọ ọmọ ẹ ti nice jù. Ṣé gbọ́dọ̀ tó kàn bá mi sọ, ó kàn wọ gbónú ara mi lọ ní mẹ́. No, ọmọ gbọ́dọ̀ ṣe lóko bẹ́ẹ̀ yẹn. Wife material lọmọ yẹn mi fọ́kàn sílẹ̀ fi mọ́. Mo kàn wo bí fọ́tò báyìí ni. Okay. Trust now, yeah. Yeah, bro, that's it right now. Okay. A máa pàdé lọ́rọ̀ láàbì. Okay, because gist to wagon, yeah. Kò sí wàhálà. Okay, my brother, yeah. One love, yeah. Okay. Ó dàbọ̀. Mo ṣẹ̀ṣẹ̀ gbà ẹ́ gbọ́ ni. Kí ló wí? Gbogbo nǹkan tí ìwọ sọ fún mi lòun náà ń ṣàlàyé. Ṣé wàá rẹ́ sí? Débọ̀, nǹkan tá a fẹ́ dáwọ́ lé yìí, ṣé kò ní dá nǹkan mi ilẹ̀? Èmi ò bá advice ẹ pé kó padà lọ bá ṣẹ̀yẹ pé kó fún ẹ lówó kó fi ṣòwò. But there's one true emotion that reminds me we're the same. Let's talk about love. From the laughter of a child
piece of our romance. There's a thread that runs right through us and helps us understand. As subtle as a breeze that finds a flake or two and from the very first. A sọ̀rọ̀ máa tàsí tí wọ́n bá sọ̀rọ̀ ó di dandan káwá wọn rí o ṣẹyẹ ó sọ bẹ́ẹ̀ ò dẹ̀ sí bẹ́ẹ̀. wọ́n sọ̀rọ̀ bó ṣe wọ́n lọ́hùn ni. It's God's doing. Ṣé kí bóyá èmi náà ni mo ní agbára tó yẹn Ọlọ́run ràn mí lọ́wọ́. ẹ wo ilé ńlá lè rí mọ́lẹ̀ sí bíbá yìí o owó ńlá rẹpẹtẹ lẹ máa ná o. ọ̀sẹ̀ kí ló sọ lẹ́nu rẹ̀. Anyway, my dear, yeah. Ṣọ̀rẹ́ master bedroom ti wà. Táwọn ọmọ mi sí ó wà lókè. Visitors room kan nìyẹn bẹ́ẹ̀. There are tún ní méjì lókè ó jẹ́ mẹ́ta. Ṣọ̀rí kitchen nìyẹn fún ẹ àti equip ẹ gbogbo nǹkan tó need ó ti wà bẹ́ẹ̀. Mo wá fi kó wá wò round nínú ilé. Yeah, take a good look around. Bóyá o rí furniture kan tó like àbí electronics kan tó like or o rí pé structure kan nínú ilé o like o fẹ́ kí n wo kí n ṣe to your spec. Just tell me. Àbí orí furniture kan tá kí n move ẹ wọlé. Tell me. Your wish is my command. O ṣe gan my dear. Pẹ̀lú gbogbo nǹkan tèmi ti rí yìí o everything ló wà okay. Àdúrà tèmi kàn fẹ́ máa gbà ní pé ilé àtúrà o. A ò ní ròkù wọlé àdẹ̀tí ní ròkù jáde o. Àmín. Kọ́lọ́ ọba náà wà kọ́lé ayọ̀ fáwa náà. Àmín. Yeah, by God's grace, Debo, láìpẹ́ láì jìnnà ilé ti ẹ̀gbọ́n náà máa tẹ́ríwọ̀ báyà. Àmín. Ṣé ẹni tí ò ṣáàgì lọ́gbẹ́ tí ò ta ògùrọ̀ lọ́fà tó bá dé abẹ́ igi ọ̀pẹ kó gbẹ́nu sókè kó máa expect kí ẹ mú kàn sí. Ṣé ń gbọ́? Ẹ lè má ronú bẹ́ẹ̀ o oòrùn tó kù lókè yìí ó ti aṣọ gbẹ o. Ìyàwó mi sórí ọkọ ẹ onígbàgbọ́ kékeré ni kò nígbàgbọ́ àtọ èèyàn sì kò kò dáa tí wọn bá nígbàgbọ́ tó dáa wọn máa ń sọ̀rọ̀ dèrò ẹ̀yìn ni ṣẹṣà. Anyway my friend ẹ kì í ṣe ọ̀rẹ́ mi mọ́ sí ẹ ti di ẹ̀kọ́kan náà ti dé bí ṣùgbọ́n so anytime tí wàá ti ìyàwó ẹ bá feel like okay ọkàn fún wa bá wa ṣeré gate mi wà open fún yín 24/7 and for your information láti sin lọ ni mò ń sọ fún yín ìyá tí wà lọ kan yẹn títí yín ni permanently. Really? Yàrá wa nìyẹn. Ẹ̀yin máa gbé bí láti ní lọ nìyẹn. Tó bá dọ̀la àwa gan kó bọ̀. À ń kó bọ̀ lọ́la. Ẹnu màdé ayé ẹ sáré lọ fi àwọn tó kù hàn. Jẹ́ ká lọ. Yàrá ìdí ìdí wa. Beautiful car. Ó ti jẹ́ pé gan o. Ó ga jù. Ọ̀sán yóò sí bóyá ló rántí mi mọ́ kẹ́ńkẹ́. Bí mo ṣe ń bọ́rọ̀ mi lọ, ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ fún ẹ látọjọ́ yìí. Ṣùgbọ́n ńgbà tó ló máa bá mi ní apartment mi ò wá mi mọ reason. You see? Mo play game kan láàárín ìyàwó mi pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀. Kò pẹ́ kó jìnnà o, ọ̀rọ̀ ibà backfire. Òun ló sọ mí dolówó. Ó sọ mí di gbajúmọ̀ láàrin ìlú. Òun ló sọ mí di bí mo ṣe wà yìí o. Òrùló. Mo ti play game. You better stop it. Kó tó di wípé o bù ẹ lọ́wọ́. Mo ti sọ fún ẹ o. Tó bá wùn ẹ́ kó gbọ́. Ẹ̀mí ẹ̀ ò gbé nǹkan tó ń ṣe. Ìwọ náà dẹ̀ mọ̀. Kó tó di pé mo lọ mo rí nǹkan kan bẹ̀ yẹn. Ọ̀rẹ́ mi tó o kò tẹ́kẹ̀ ọ̀sán yóò ṣe yóò sí àṣọ. Ọ̀rẹ́ mi.
Yeah. Brother. Alright. 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 Níbo la àgbé tán lè yìn lọ ó kàn ń ṣe mi all round káàkiri àwọn pleasant places tí mo gbé ti kọ́ sí Èkó sí ìtẹ̀lẹ̀ owó Nàìjíríà rẹ̀. Yẹn ni pé mo trip ẹ dáadáa. I'm telling you, I really enjoyed myself. Serious. But my brother, ọ̀rẹ́ wà táwọn sọ máa jí sí láwọn kan. Wọ́n kí ló dé o ṣé ilé ò bọ́ ẹ ní òmu kankan ni? I'm okay. Uncle Debo, ẹjọ́ torí ọdẹ má bínú sí mi pé mi ò rántí láti ràn kó wá fún yín. Kò ní ṣẹlẹ̀ lọ́jọ́ mi. Má sọ dín òburúkú Debo ń ṣe àbẹ́. Of course, mo ṣe àbẹ́. Ìyàwó ẹ̀ dà. Òun náà jáde látàárọ̀ kò tí ì padà dé. Well, anyway, showing me the rest of us. I'm so tired. Fellow cool off, fellow darling. Yeah? I'm bored. So this is who I am, and this is all I know, and I must just live for all that I can be. Mo believe pé ká ti jọ láṣoṣo kan, at least tí ó bá tẹ́ ju ẹ̀kan lọ. No, let's make this night a memorable one. Àbúṣe ṣe ń doubt mi ni. Kí n ṣe pé mò ń dáṣẹ́. Mo kò fẹ́ ká dúró di ọjọ́ ìgbéyàwó wa ni. Alright, okay, no problem. That was a friend, it's okay. Ẹ̀dùnà kí wà ní tí wọ́n kò tẹ̀ ṣe? Ṣé fẹ́ fi ọtí ṣe ra yín lè ṣe ni? Abẹ́fẹ́ mo fi para yín. Ẹ́. Ṣé kò fi yẹ kí wọ́n lọ wá sọ? Ṣùgbọ́n láti ṣe ìyọ̀rọ̀ lọ ṣé nǹkan tá a plan lélẹ̀? Ṣé nǹkan tá a plan ló ń ṣẹlẹ̀? Mo ń béèrè ni, ṣé nǹkan tí Ṣubúọlá ṣe ṣó dáa? Gbogbo plan wa ló ti change. Okay, nsìn wọn á ti ra wọn mọ́ yàrá òun àtàwọn ọ̀rẹ́ mi láti àárọ̀ dalẹ́ kò ní ṣílẹ̀kùn tí n bá tún pe aago ẹ̀ kò ní gbé ìgbà míì tí n bá pe aago ẹ̀ tó bá ṣe wọlé báyìí ó máa pa fóònù ẹ̀ throughout ni ó wá ní kí n má bínú ó ní kí n má mutí kí ni mo mọ̀ tó ń ṣẹlẹ̀ ń bẹ̀. sí wàhálà ọ̀dà rà. Ènìyàn ló ní sùúrù báyìí. Kò sí nǹkan tí mo béèrè tí kò ń fún mi. Ọmọkùnrin ló rẹwà báyìí. Ó dàbẹ̀ ni pé ìfẹ́ ẹ̀ ti fẹ́ máa gbapá kankan mi. Ó fi dúdú rógùn mi. Ọ̀rọ̀ sísọ ẹ̀ sì wùn mí. Ẹ tí ń wò bó ṣe rí lójú òun. Kí Ọlọ́run máa kó mi yọ. Ẹ̀yin ṣe mọ̀ yẹn ni àbí ẹ ṣe mọ̀ ṣé ẹ mọ̀ pé kò sí koríko lójú ọ̀run làwọn ẹyẹ ṣe wọ́n sáyé wá jẹun kò sí space nísàlẹ̀ odò lòun ẹ̀gbọ́n ṣe kọ́lé síbẹ̀ ẹ mọ̀ pé tí ò gbọ̀n ọ̀làwọ̀ yìí gbọ́. Gbogbo tó ń sọ yóò yé mi kí ni ìtumọ̀ ẹ̀. ìtumọ̀ ẹ̀ ni wípé ṣé ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pátápátá yìí ó yẹ kẹ́ ẹ sọjú nù ní kẹ́ ẹ sọjú nù kẹ́ ẹ ṣe pé ẹ rí nà rárá ṣé bí games ni gbogbo wa ń play good ẹ dẹ̀ láti carry along even nǹkan pàápàá mi ìmọ̀ nǹkan tó ń ṣe mí mi ìmọ̀ nǹkan tó ń ṣe mí because mi ìmọ̀ nǹkan tí mi ò sì ṣe tán mo ti fojú sọ ó fi mú sọ mo fi gbogbo ara sọ ó yẹ kí èmi àti mi gan ká máa play along ní. gbogbo ara sọ ó jẹ́ kí mo rí pé bí mo ṣe wà lójú fún mi ìdènà wí abájọ́ kan nínú ìṣòro ní ìbílẹ̀ fún ìmọ̀ yóò. Ibi kọ́ mọ̀ fún yẹn. We don't say goodbye.
ẹran yẹn ti tó nǹkó ló fún mi. ẹ ṣáà rọra ẹ rọra. ọ̀rẹ́ jọ mo ní kí n confam ṣó ṣe ń padà travel ní weekend yìí ṣá. ó dà pé ìyẹn ò ní wáyé nísìn torí ibi díẹ̀ kí n lọ́ọ̀tì lẹ́yìn ọ̀rẹ́ mi ti ń bá mi ṣe àwọn ètò kan bẹ̀ so kò ní kí mi wà ń bẹ̀ mọ́ dẹ̀mọ́ àpò yẹn ti tún dá màá lè farabalẹ̀ sí ibà tí bá ṣe wedding mi tán pẹ̀lú my beautiful wife èmi àti àwa máa lọ in fact àlọ́ṣọ́ ni mò ń lọ. ẹ gbọ́ ìgbéyàwó yìí tàtẹ̀ ń sọ̀rọ̀ èyí ìgbà wo lẹ máa ṣe é. My dear, next month la máa ṣe wedding wa. Really? Yeah. Next month? That's good. Kò bá wà jọ́la, kò bá àjọ́tùnà, ọlọ́wọ́ aṣàgbà wa mọ́jọ́rò. Àmín o. Sórí àkọ́bẹ̀ tó ṣe é dùn. Àbí báwo ṣe sílẹ̀ bọ̀? In fact, àtàgùn ti fẹ́ fapá mi lórí. Good. Sórí ẹ̀ tó ṣe táwọn èèyàn mi tó láìkẹ́ ó jẹ́ 50,000. Ó ṣe kọ̀ọ̀kan mi. Ẹ ṣàrọ̀ ra. Ó ti ti rí. Ó ga. Ó ṣe kẹ́ yí wa lórí ilé. Òfin lára àjàgbọ́ ibà jọ tó bá yọ fúnpù yìí jọ tó bá fúnpù yìí wọ́n tó fi lẹ́wọ́ lára nìyẹn. ayé tó kọrọ ló gbé àárọ̀ àkàmàrà tó lẹ́jẹ̀ tí yóò sọ ṣé bójú ṣe lórí rè tá a fi ń jóbi lọ́jà ẹ̀ ṣubú ọ̀la nǹkan tá a plan kọ́ lélẹ́yìí o. Dèpọ̀, kí ló rí tó ṣe sọ bẹ́ẹ̀? ok ojoojúmọ́ wà kọkùnrin kan jáde lọ wà tẹ̀ ti gbàgbé pé ìyàwó lé yẹn tẹ́ bá máa fi dé ẹ máa tún tira yín mọ́ yàrá the next thing tí máa máa gbọ́ ni ẹ̀rín tí ẹ̀dẹ̀ ló máa láòdù jù kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ ṣòro bí àánú mi dùn sí ni kí ló dùn ní ẹ̀. Dèpọ̀ máa pa mí mo ṣáà ti sọ pé mi àti ṣẹ̀kí wò máa ní nǹkan kan gbogbo nǹkan tó dẹ̀ wá ń bẹ́ẹ̀ ni mò ń ṣàn fún ẹ gbogbo tí owó ìdẹ́ nǹkan fún mi ni mo kó lé ẹ lówó náà kí ni mo tún wá ṣe fún àbí kí ni mo tún fẹ́ ṣe báyìí lọ. ṣọ́rọ̀ owó ni mo bẹ́ẹ̀ sọ sórí gbogbo géèmù òṣì tá à ń ṣe ó láti stop lẹ́nu kò ní dọ̀là ìní. ìyẹn ló káṣírí kí ṣe lọ́wọ́. kí ló kẹ́mi pẹ̀lú gbogbo ọ̀rọ̀ yẹn. kí ló kàn mí. ọ̀rọ̀ ẹ náà ni mo bá sọ. mo ní kí ló dé tí ò tí mú ẹ lọ mọ àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ látọjọ́ yìí. wedding ló ti súnmọ́ yín náà. sí o tí màmá bẹ sọ fọ́ọ̀nù yẹn sí. pẹ̀lú nǹkan tí òun tó wá sọ sí i'm not saying for the nice lọ́tọ̀ I need to go. Bàtọ́. tí òun gbà tí mo dẹ́gbẹ̀ yín ẹ tètè bọ́lú kí ló ń ṣe yín náà kí ló ń ṣe yín. ẹ wò ṣé ní gbogbo bẹ ṣe ń ká gbọ́gbọ́ kiri nílé yìí ò dáa o kò dáa o kò tètè solve problem kankan ṣó yẹ yín abẹ́yìn mọ̀ wípé ẹ̀dá tó bá fi wàdùwàdù tú ẹ̀yìn irú wọn máa ń fọwọ́ gún ṣọ̀nṣọ̀ ni tí wọn bá dẹ̀ wà ní ayé yìí tákìdí ẹ̀ bá ti pọ̀ jù irú wọn máa ń tẹ́ ni ibi máa advice ní ẹ wò ẹ kúrò nídìí gbogbo ilé tẹ̀ ń ṣe yìí ẹ kúrò nídìí ẹ ò kẹ́ túra ká o kí ló dé tó yẹn. ṣé nǹkan tẹ́gbọ́n ẹ ṣe ṣó dáa sọ fún mi ṣé nǹkan tí ẹ̀gbọ́n ẹ tó ń ṣe ṣó dáa èmi ló máa wá bá lójoojúmọ́ tó máa ní kí ní sùúrù imagine ẹ̀gbọ́n ẹ ṣùgbọ́n ọ̀la ó ti sọ̀rọ̀ ẹ̀ di ọ̀gá mọ́ mi lọ́wọ́ náà ó ti change
gbogbo nǹkan ta plan everything ti yí padà ká ní ìwọ lọkùnrin rẹ sí position mi ṣé wọ́n lè gbàrú ẹ̀ ni ó ṣe jẹ́ ká panupọ̀ ká bá wí. Dádì Bólú sùúrù lè lọ fi ń lábẹ́ ẹ̀gbọ́n náà àti pé ṣe mọ̀ pé tí ẹ̀dá bá mú mi lámùjù irú ẹni náà gan apá inú ẹ̀ máa jìn mí ni kò dé sí kò sí yóò fi wájú ṣe tó máa ń dá o ẹ̀kọ́ tẹ́mi kan máa sọ fún yín ni wípé àtọ̀tún àtòsí ní ẹ láti ní sùúrù ni wọ́n tún wà ní láti ní sùúrù ká mọ bá ṣe ra máa yanjú ẹ̀ ẹ̀yà àti pé èmi gan pàápàá ṣé ti gbàgbé ni àbí tí gbàgbé kan sọ pé máa rí ìmúdọ̀ mi. mo rántí but o lè wá bá mi nulẹ̀ létà bá mi kí n bá yín nílé. bá mi. Right. Èmi kàn fẹ́ sáré káṣọ mi ń bẹ̀ yẹn ni so máa expect me. In fact ẹ máa expect yẹn máa rí mi. Máa rí yín fún ẹ gbọ́. Ẹ gbọ́ dájú. Will he think me weak? Ṣeyẹ jọ̀ọ́ mo fẹ́ rí ìyàwó ẹ̀. Ṣé kò sí? Kó má bàa sí náà ni. Okay, no problem. Okay, excuse me. Take care of my brother now. Okay, Alright. Ó dà kó rí ẹ dàrú àbí kí ni gbogbo náà dọ̀rọ̀ ẹ ó tún sì rí mi bí ẹ ṣe mú kí ló dé ojú òun tiẹ̀ ni ó jẹ́ kí n sọ kíní kan fún ẹ lénìí iṣu ẹ ti pẹ́ lébè ó ti di kọ́nikọ́ni omi ẹ̀dẹ̀ ti pẹ́ lórí iná ó ti gbẹ sórí iná ó ti pẹ́ jù lénìí ni kò ní di ọ̀la ṣàlọ́kọ́ ẹrù ẹ get your things we are living here. ó dẹ̀ ní sùúrù. ó dà kó rí ẹ yìí ṣé nítorí pé mi fún ẹ gbà tí kí ló fẹ́ fa gbogbo yẹn kẹ̀kẹ́ ní sùúrù lórí kíni ẹ gbà mí kẹ̀kẹ́ ní sùúrù ojú òun tiẹ̀ ni ìwọ òun nínú gbogbo obìnrin tó wà lágbàáyé ó yẹ kó di tiẹ̀ ó ti ń disgrace wọn come on get your things we are going. ó dà o Débọ̀ ibi tèmi àti ẹwà bá dé mi ò rí bí mo lè bẹ́ẹ̀ lọ mọ́ nítorí pé kò ṣọ́ pé mi àtẹ̀lé máa fẹ́ra wa mọ́. mi gbọ́. yes abọ́rò bí mi ò mọ̀ pé ìwà àti àbúrò mi jẹ́ ọlájọṣepọ̀. èmi jẹ́ ti wọ́ wọ́n bẹ̀rẹ̀ sí sọ fún mi náà. àbúrò ẹ̀ sọ pé èmi àtúnjọ ṣe kí ni. ó tiẹ̀ dá. ń gbọ́ kí ló sọ fẹ́ gbọ́n ẹ pé mi àti ẹ̀ ń ṣe. bí ti báwo. Ibi kò mọ̀ fún ẹ. Òfin ẹ̀ fílẹ̀ fẹ́ẹ̀kù. Mi ò ṣe wíyàn lẹ́yìn. Mi ò ṣe wíyàn lẹ́yìn. Kí ni gbogbo pàtàkì lẹ́yìn? Kí ni gbogbo lọ́dọọdọ ẹ̀? Àbúrò ìyàwó mi. Kí ló fẹ́ forí burúkú? Fímúlẹ̀ wo nǹkan tá a bá wá gbà ní ká gbájúmọ́. Mo fi Ọlọ́run ọba bẹ̀ẹ́. Kò jẹ́ ká gbàgbé gbogbo ilé tó fẹ́ máa gbé wáyé. Dúró báwo lè ṣe máa ń ṣe báyìí náà? Báwo lè ṣe máa ṣe báyìí? Báwo lè ṣe máa rí ojú ẹgbẹ́ máa ń lójú bàtẹ́ kì í fi ń ríran? Ṣé ẹ̀yin mọ̀kọ́ tó ń ṣẹlẹ̀ ní àlá lọ́wọ́ yẹn? Ṣé ẹ mọ̀kọ́ tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ tó náà máa yín sọ́ọ́sì ẹ̀yin orí fọ́rọ̀ lẹ́nu fọ́n? Ṣé mọ̀kọ́ tó ń ṣẹlẹ̀ ń bẹ̀? Kí ló bá fẹ́ ṣẹlẹ̀? Kí ló bá fẹ́ ṣẹlẹ̀? Torí àwọn ìwà ẹ̀yìn náà ni ò jẹ́ ká lò ẹ́ àdéhùn ṣe àṣẹ. Ìwọ gangan ló yẹ kí n gbé fọ́rọ̀ ẹni. O lè dé bẹ́ẹ̀ sìn kó fi wá wèrè ẹyin kó fi bá bẹ̀ jẹ́. Kí ló dé? Wà á ní sùúrù náà gbogbo kan hàn gbogbo kan hàn. Please kó sọnù tiẹ̀ sọ́tọ̀ kó sọnù tiẹ̀ sọ́tọ̀. Ó bẹ́tà kó lọ́ọ́ kó sùn tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kó lọ́ọ́ kó sùn tiẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀jẹ̀ lórí ṣáṣọ fún mi kó lọ́ọ́ kó tiẹ̀ bẹ́tà bí bẹ́ẹ̀ kó lọ́ọ́ kó tiẹ̀ àṣìṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Má pariwo lájẹkọrọ ẹni gbọ́ láti kó mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Lẹ́yìn ìpariwo mi ò pariwo mi ò pariwo ó dà sí ká tó bá ṣe tẹ̀lé tọ̀rọ̀. Kìlà tí ìgbé kìlà jù tó ti fẹ́ máa rún mi mọ́lẹ̀. ṣé yẹn. Ẹ̀gbọ́n ẹ̀jọ̀ tó lọ lọ́hùn ọ̀rọ̀ yín méjì kan pàápàá kò tí ì yé ara yín débi pé ó máa yé àwa I don't understand ẹ̀jọ̀ please. Ìwọ ṣe wá purọ́ fún mi. ó parọ́ mọ́ ẹ kò parọ́ mọ́ ẹ̀hún ẹ pa òbóró mọ́ igi tí àròpó máa so obì àbìdún ló so. Débọ̀ ìwọ mú mi wá sọ́dọ̀ ọ̀rẹ́ ẹ láti pretend láti fi gba owó ó fi wá hàn fún mi gbangba pé o ò nífẹ̀ẹ́ mi tó bá ní o nífẹ̀ẹ́ mi ni o ò ní wá tà mí nítorí owó. And for your information èmi ò nífẹ̀ẹ́ mọ́ o ẹni tẹ́mi wá nífẹ̀ẹ́ ń sìn ṣẹ̀yẹ ni. o ti kọ́ mi níwẹ̀ èmi náà lè fi wá gbọ́dọ̀ lọ báyìí.
gbà mí kẹ́ gbà bá bí pé mi gbọ́rọ̀ ọ̀rọ̀ tó ń sọ yìí láyé mi ní ṣá wá wọ́n mọ̀ pé nọ́ọ̀sẹ̀sì ló ń sọ lẹ́nu yìí ni. nọ́ọ̀sẹ̀sì kọ́ ló ń sọ. Sense, my brother. I love you to the bone, man. Debo, you know, gbogbo game plan wa ti Ṣubọ́lá, you know, gbogbo ló ti ṣàlàyé fún mi. Ìyẹn gan ló jẹ́ kí n tún wá nífẹ̀ẹ́ gan. Ṣùgbọ́n because mi lè ríro láti fi jẹ́wọ́ my personal person as in my bone, my brother ló wá fi máa ṣe nǹkan bẹ́ẹ̀ fún mi ò ríro mẹ́rin bọ̀bọ́ yẹn máa sọ ṣá ayé ṣe ń lọ you know I messed up man. This ring, I ask you, will you marry me? Yes, I will. In times when we don't know, let this be our prayer. When we lose our way. Sórí gbogbo ọ̀rọ̀ tó sọ sílẹ̀ yìí, àyàfi bẹ́ẹ̀ ni ìgbọ̀nwó ẹ̀ láyé. Mi ò tẹ̀ ẹ̀dẹ̀ kúkú gbọ́rí náà lóòótọ́. Ṣùgbọ́n Ṣubọ́lá, ta ló sọ fún Ṣubọ́lá pé tọ̀bì òṣòro kó lọ gbé iṣu iyán léná? Ẹ máa gbà mí kẹ̀. Mo jẹ́rìí kápẹ́ńtà ẹ̀ kò gbọ́dọ̀ fi yín yọ ìṣù. Aláyédáyé ọ̀làjú, àmójú egbò á máa fi tẹ̀lẹ̀ ni. Ẹ wò mọ́ mi ó tún fi ń yé mi pé téwúrẹ́ bá ń bínú tó ń fẹsẹ̀ halẹ̀ ṣó lè polówó ẹ̀jẹ̀ ni. Ìyẹn lẹ́nu ẹ̀ náà sí ẹ o. Ó yà mí lẹ́nu o. Wọ́n kọ́ mi má bínú sùúrù ló máa lọ ní. Èmi á ṣètò bí n ṣe máa pe gbogbo yín jọ àwa fọ̀bẹ làbá yìí tó wọ́n lọ́rọ̀ ń wúwo títí ká fọ̀bẹ bù á máa fọ̀bẹ bu eléyìí àpín tí kálukú lè lọ́wọ́ ní size by size ṣó ti yé ẹ ó ṣàdúró nǹkan tó tó yẹn tán. ṣùgbọ́n tó bá jẹ́ pé fún mi ló jáde kó gbọ́dọ̀ ṣe rẹ̀. ṣe lára mi ń gbọ̀n láti gbà yẹn. bẹ́ẹ̀ mi gan rí ẹpá rẹ̀ gbọ̀n wọlé ni pẹ̀lẹ́ ó ti ẹ̀ dúró mú mi. mọ́ mi ẹ jẹ́ kí n máa lọ ẹ jẹ́ kí n máa lọ. má lọ bẹ̀ lọ já o. mi ì lè jà ẹ ṣe gan. má já o láìpẹ́ máa pè ẹ́ máa pé gbogbo yín jọ. Guide us with your grace to a place where we'll be safe. Nobody wanna see us together, but it don't matter, no. Ẹ wò mọ́ èmi ò jẹ̀bi ọ̀rọ̀ yìí o. Torí Débọ̀ ló tì mí sí ohun tí mo ṣe. Débọ̀ ò nífẹ̀ẹ́ mi. Tó bá yẹ pé Débọ̀ nífẹ̀ẹ́ mi ni kò ní fi rere pa bẹ́ẹ̀ jọ mi wò nítorí owó. Ẹ wò èmi kì í ṣàjẹbí máa tó ń kógun jà ní. ẹ gbọ́rọ̀ pàlàpàlà lẹ́nu ẹ̀ ẹ gbọ́rọ̀ bí ṣe rí lẹ́nu ẹ̀ yánmayànmá. ṣé gbogbo àwọn àgbàlagbà náà ẹ wò yá. ọ̀tọ̀rí ẹ ráwọ̀ àgbàlagbà ní kàlẹ̀ báyìí ẹ lè tún pariwo àìfinipé ní àìfihàn tó mú ara oko sọ́mbàǹtẹ́wọ̀ ìwọ nítorí owó ìwọ mú yàwó ẹ ò fi sọ̀kù sọ́rẹ́ ẹ̀ àtiwọ́ Ṣubọ́lá àti Ṣayọ̀ àtiwọ́ náà Débọ̀ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ wá ń yí nínú ẹrẹ̀ òṣì ẹ̀yin ò mọ̀ pé tí ìbọn bá ṣọ̀kanjú àọ̀tá ìṣèlọ́ta máa ń bójú wọn ẹ mọ̀ wípé àkọ́tún bá fojú di ìdá máa fàyà pẹ́rẹpẹ̀rẹ nì tolówó ajá bá le jù tó bá fara ní ajá irú ajá bí adé pẹ̀yìndà apolówó ẹ̀dà nù ìwọ fúnra rẹ ló fọwọ́ rẹ gbóúnjẹ alẹ́ fọlọ́gbò jẹ o nítorí owó èmi ò rò wípé aráàlú òyìnbó jẹ̀bi àbí kí lẹ rí sọ sí. Ẹ ṣeun mo dúpẹ́ mi ò kúrẹ́ nìkan pẹ̀lú dárí bí ò ṣe ọmọ àlè játijàti tó pèrè Débọ̀ yìí ìwọ ń fìyàwó ẹ̀ ká tẹ́tẹ́ àfi bẹ́ẹ̀ kí mi ti ẹ̀gbọ́rú ẹ̀
ẹ ṣé wo mọ̀ pé igbá tó bá tó igbá ló ń ṣe baálé omi kọ̀ǹkọ̀ tó bá tó kọ̀ǹkọ̀ ló ń ṣe baálé odò ọkọ tó bá tó ọkọ ló ń ṣe lórí aya èní máa lọ ọ̀la máa lọ ọkọ tí yóò bá tọkọ lọ́n fi yẹn halẹ̀ mọ́ ọkọ gidi gan sọ fún ẹgbẹ́ tó bá máa lọ kó máa lọ ni ṣòro ayé ẹ̀ lóde ń ṣe àbóòrè ṣòro ayé ẹ̀ lóde àbóòrè débọ̀ ó wá mú àìmọ̀kànmọ̀kàn ó fi kófà rẹ̀ dànù ó mú àlè nìyẹn èmi mọ̀ ó ti èèwọ̀ máa bá wọn sọ fún àwọn ọmọ inú mi dùn gan pẹ̀lú gbogbo àwọn tí ẹ ti ń bá wa sọ látara. inú mi dùn bọ́ màmú ọ̀fẹ́ sáré correct nǹkan kan tẹ̀sán mẹ́rin pé ó fi àmọ̀kànmọ̀kàn débọ̀ mọ̀ nǹkan tó ń ṣe ó mọ̀ ṣe ni ó farabalẹ̀ ó map out plan ẹ̀ ni ó fẹ́ gbà mí ni ó fẹ́ fi ọgbọ́n fẹ́ gbowó lọ́wọ́ mi bí mi dẹ̀ ṣe mú kọ́ ló ṣe mú mi èmi mú bí ọmọ ìyá mi like my blood brother wá ṣe relé fún mi anyway my brother say for your information ojú mi dáadáa ṣùgbọ́n ọlá ó ti lóyún fún mi. Yes. And kó máa gbọ́ mi ò ṣetán àti fílẹ̀ fún anybody. Àtàrẹ ti gbóná tèpòtèpò. Àtàrẹ ti gbóná tèpòtèpò. Ṣé rí níbi tọ́rọ̀ dé yìí? Tókùn bá ti ta kókó àtàjù. Sùúrù pẹ̀lẹ́kùtù èèyàn fi máa ń yanjú ẹ̀ o. Àná mi àgbà ti wà lọ́jà. Ètò bí orí ọmọ tuntun ò ṣe níwọ́ òní kẹjẹ ká bá wọn tó bá. Ẹ ṣé mo dúpẹ́ mà. Ọlọ́gbọ́n òkú mọbi tóun ti gbọ́n wá. Ọmọ rẹ̀ òde wọn bí tóun á ti ṣìnà. Tá a bá sọ fún àṣìwèrè kó gọ̀ á sọ dìjà. Ìyá Bólú lọ máa bèrè lọ́wọ́ ìlú wa fẹ́ ṣe sí. Ẹ gbọ́ ọ àǹtí. Ohun tí màá ìjọba ti ní kí n ṣe ni màá ṣe. Ẹ̀ẹ́dùn náà sísá mi ní junction tá a dé yìí ó yẹ kẹ́ lè máa là á. Àmì ìní ewó nú àwọn máa dìá. Ṣèyí ọkọ lẹ́nu ẹ̀ tí ó rí kó mọ àlè ìwọ ọmọ ẹ̀ ṣèyí ọkọ lẹ́nu ẹ̀. Ó gbọ́ ọkọ tó sọ lẹ́nu ok nǹkan tó fi yé orísun ni pé wọ́n ti tòjé bó lóṣà lọ́wọ́ àbí ó kú bàbá ẹni tó máa yọ mo á fi yí ẹ sí pé ìgbà tó bá ṣèjú dé báyìí wọ́n máa ń ṣe ni tí ò bá ṣe sí wọ́n máa fọ́ ni òjé tó ti bọ̀ ẹ́ lọ́wọ́ ẹ̀ máa dé ka ẹ̀ dànù. láì mú ṣé gbogbo ẹ̀ jáde kókó ṣe orí ẹ̀ jáde adójútì ni ọmọ. ọmọ àlẹ́ tí ẹ̀dẹ̀ ti di púpọ̀ mi báyìí. ẹ wò mọ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi tọ́jú ọmọ mi. mo bọ́ àgbọ̀ ọmọ mi ò gbólú ẹ bá ń tọ́jú ẹ̀ dáadáa. orí ẹ̀ dábì gbólú dábì gbólú láti dé ọmọ àlè wájú púpọ̀ láwùjọ bẹ́ẹ̀ tí èmi kò lè kò sí òbí nù ọmọ bàbá tàbí ṣẹ́wù kò wá wí ṣé tó mọ̀ wá lójú kòkòrò á ti wọ́n láti rí tó ti sí mi ni ọmọ bàbá tàbí ṣẹ́wù ẹjọ́ sọ. iṣẹ́ ọkọ mi àná mi ìgbà ẹjọ́kọ̀ ojú tó ṣàìmọ́ ni rí olè lóhùn ọmọ ni mo ẹjọ́kọ̀ oníkó fún wa lówó ọkọ̀. bàbá pè pé kò ní orin. bọ̀bọ̀ yìí ò tí ẹ lé bọ̀bọ̀ yìí ò tí ẹ lé gbogbo bó ṣe ń fẹsẹ̀ alẹ̀ níwájú ọmọge lórílẹ̀ òdìgò gbé òdìgò lórílẹ̀ ṣe báyìí ìwọ àbíwá kí ni burúkú iná kan rè oríṣiríṣi tèmi irú èmi yìí mo gbọ́ ọ̀sẹ̀ yẹ káàkiri tí wọn náà feel pé o wà important ṣètìlí how useless you are. Má jẹ́ kó dùn ẹ́ ṣó ń dùn ẹ́ ni má jẹ́ kó dùn ẹ́ ṣé o sì gbàgbé pé game ni and in any kind of game there must always be a winner and a loser so lucky you are the loser. orí ìṣòro pé gbogbo àtúntò tẹ̀lé káàkiri ẹ̀ o rò pé mi ò ní boyfriend tèmi for your information boyfriend mi ti dé so mo dẹ̀ ní lọ bá ìwọ stupid loser. ìyá wa ẹ̀lẹ́ ilé o kápẹ́lẹ́ olórí burúkú yá lọ déńdé. What a terrible experience. Nígbà tó fọwọ́ lágbàáyé jù. Ìsìfájú ń lọ kó rọra ṣe torí ilé ayé gbẹgẹ́. Àmọ́ ká má wàá fi bínú ṣe jù torí tó kọjú sẹ́nu kan ló kọyìn sẹ́lòmí kí lẹ́yìn fi ká ṣe gangan. Ẹ̀lọ́yà, nǹkan tí mo fẹ́ ni mo fẹ́ gbé wọn lọ ilé ẹjọ́ mo fẹ́ pẹjọ́ mo fẹ́ gbé wọn lọ court
èèyàn ò lè gbà ìyàwó mi bẹ́ẹ̀ yẹn kí n máa wò ó. Ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi, ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ kí n gbé wọn lọ kóòtù tó bá ṣe é ṣe kí n gba ìyàwó mi padà. Olórin kan ní kò sádájọ́ tó dàbí Ọlọ́run. Ẹ ṣe jẹ́ ká fìjà fọlọ́run jà, ẹ fi gbogbo ìjà lẹ̀ fọlọ́run kẹ́ fọwọ́ lẹ́rán. Tọ́lọ́run bá ń ṣe bí aróbìnrin ló ń ṣe nígbà míì, tọ́lọ́run bá dẹ̀ ń ṣe orí kẹ̀dẹ̀rẹ́ àwọn ayé àròbíbí ni ẹ jẹ́ ká fọlọ́run lẹ̀ kó dà bó ṣe wù. Èyí lè lè ó bá dùn lọ́mọ àdàbí gbà tẹ́ ìṣòro lójoojúmọ́ ẹ ṣe má jà. Nǹkan tí mo fẹ́ ò ní mo béèrè lọ́wọ́ yín yẹn, ẹ jọ̀ọ́ ẹ bá mi gbé wọn lọ ilé ẹjọ́. Ọ̀rẹ́ mi ò lè gbà ìyàwó mi kí n máa wò bẹ́ẹ̀ yẹn náà. Ẹ ṣàánú mi, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ̀yin nìkan ni mo fọkàn tán báyìí, mi ní níwájú mi ní lẹ́yìn. Ẹni tó bímọ fún mi náà máa gbà bẹ́ẹ̀ yẹn, ìyàwó alárédè ni. Ẹ mọ̀ tó máa ṣẹlẹ̀, èmi ń rò bíjà tó dùn jà jù ní káfí fọlọ́run jà, ṣùgbọ́n kó má dàbí pé èèyàn ń ṣojú ọmọ akẹlẹ̀ mi. Kò sí bí gbà dáṣọ sí tí àrílẹ̀ fi wọ́n tẹ bá ní tẹ fẹ́ nìyẹn. Ó yé mi náà ní tẹ bá kàn ṣe fún mi ni ẹ máa wá bá mi lọ́fíìsì, àwọn iye tó máa ná wa some papers put down on pen put down to paper ẹ̀kọ́ ó sọ. Ok ṣe fún wa lẹ́lẹ́ẹ̀mú kọ̀ọ̀kan ìjẹ́ kọ̀ọ̀kan ṣe ká tó fún yín nìkan sí Mr. Debo. Ẹ ṣe gùn kì í ṣe pé mò ń bínú sí i but ṣe rọrọ wọn yẹn fún fojoojúmọ́ ru inú mi wọ́n ti fẹ́ dà mí lórí ẹ jẹ́ kí n máa lọ. Ẹ ṣe gùn. Thanks. These walls keep a secret that only we know. But how long can they keep it? Ṣé wọ́n fàájà ló ń jẹ ni? Wọ́n ti fún wọn lóúnjẹ. Fún mẹ́gàdì tó kó fáwọn ọjà ìlú. Wọ́n ló ń jẹ. Anyway, kúrò di sanwó yẹn. So mo ti post account. Wọ́n di mi àṣẹ sọ̀rọ̀ lẹ́nu gan extensively. So at least a ṣe ní owó díẹ̀ sí láti fi ṣe pàrọ̀ ṣe. Mo máa dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. My dear, wọ́n máa mú lẹ́tà kan wálé ní láti Adémọ́lá Chambers. Kí ló ṣẹlẹ̀? Àwọn èèyàn Débọ̀ mà ní o. Kí ló sọ pé ó ṣẹlẹ̀? Débọ̀ mà ló ṣáàjì wá sí court. Ọ̀rọ̀ ti yẹn ò lè ẹni tí a bá nà lára máa ta lóòótọ́ sọ̀rọ̀ gbàgbé ọ̀rọ̀ ti. Ṣé nǹkan tó máa sọ nìyẹn? Jẹ́ ìyàwó àǹkó ṣe sí mi. Lose control. We're two shadows chasing rainbows behind closed windows, behind closed doors. It was good talk. Oh, they would say what you ẹ̀rọ débọ̀ ṣe mí bàbá tí kò ní kọ́ọ̀tù náà ti ṣe mí. ṣùgbọ́n ṣé bá ṣe dá ẹjọ́ ìtàn báyìí mo wojú débọ̀ pàdé mi mẹ́ ó ń sunkún ni omi yẹn ń dà wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ bá lójú ẹ̀. àánú ẹ̀ṣẹ̀ wọn. Wo ní tèmi kò yẹ kó káànú ẹ̀ náà àfàgò kẹ́yìn apárò lọ̀rọ̀ Débọ̀ nǹkan tó jẹ́ ẹ̀wá lójú ẹ̀ òkú rí. mi fẹ́ kàwé bẹ́ẹ̀ yẹ ṣé nǹkan tẹ̀yìn ń rò òun ni pé ẹ ká wá nǹkan ká ṣe nǹkan fún ẹ ká fún ní nǹkan kan nínú bíi ká compensate ẹ ṣùgbọ́n nǹkan tẹ̀mí rò nìyẹn ẹ̀ kí ló fẹ́ o. ìyẹn náà tún dà ìyàwó kúkú láìkó owó ló bá ti sọ pé máa fi lówó ó tàn. I will think of what to do. I will think of what to do. Daniel. Débọ̀ ṣeré bá ti jà lè dára ní bàbá wa. Ẹ jùlọ. Kí ni mo lè fi ṣe ní lálejò? Máa ṣe rẹ̀.
Debo, ó wà tá a wá ìyá a kàn wọ́n pé gbogbo tó ṣẹlẹ̀ kò gbà pé destiny ṣẹlẹ̀ bó ṣe láti ṣẹlẹ̀ lójú ṣẹlẹ̀ yẹn and there's nothing you can do about it. You got my brother, so I don't know more who's my go through with the pains, the troubles. I want to compensate. You understand? I really be okay. I know bring on you. So yeah. 2 million ló wà ní báàgì kan fẹ́ kó rí yẹn bí a token from us. Wọ́n ní tí a bá gbàgbé ọ̀rọ̀ àná akẹrẹ ní ta máa bá ṣeré. Yeah, that's what you meant. Àdè rírí ilé rí àfíndẹ́rùbọ̀ lọ́rọ̀ ni. Exactly, you know. Ọwọ́ àmà lọ sókè. Certainly gẹ́gẹ́ bí nǹkan tí ìyàwó mi ọ̀rọ̀ sọ sí mi létí ń sìn, ní ọjọ́ wedding wa a fẹ́ kó wà ń bẹ̀ kò lẹ́yìn kan wà ń bẹ̀ ordinarily. Àwọn wà amongst the important dignitaries. Ó máa really pay ó máa like ẹ̀gbọ́n kó wà ń bẹ̀. Tí nǹkan tí wọ́n náà fẹ́ ni. Exactly bí a ṣe fẹ́ ni. Ṣètò rẹ̀ lè gbówó wá fún mi. No. See, ká fi lè mọ̀ pé ó ti tọ́nú ẹ̀yìn. Ọlọ́run ọjọ́. Amen. Ẹ jẹ́ kí n ṣe yín lálẹ́. No. Oh, okay. Ọ̀tá kan fẹ́ wá ṣe náà láti Nàìjíríà. I will see you, yeah? I should love my brother. Farabalẹ̀ kó kú gbì. But ó ti gbà mí níyàwó náà, ó ti gba ìyàwó mi. Kí ló dé tó ń fẹ́ pa mí? Ìyá ọ̀nà má kú gbì. Ṣé bí wo ló fọwọ́ rẹ̀ ṣe rẹ̀? Ó wá ń pariwo mi káàkiri. Débọ̀, ó ti jẹ̀bi láyé o, wàá dẹ̀ tún jẹ̀bi lọ́run. Ṣé nǹkan tó yẹ kí wọn náà sọ nìyẹn? Ṣé nǹkan tó yẹ kó tẹnu ẹ bọ́ dé nìyẹn? O tiẹ̀ níbẹ̀rù Ọlọ́run. Ọmọ tá a bá ń bá sọ̀rọ̀ tó bá ń warùn kì ó ṣètò àti parun ṣùgbọ́n àdìpọ́nù àti parun ló ti roko ẹ̀ kalẹ̀. Tó wáyé kí gbogbo yín fẹ́ pa mí ni kí ni mo ṣe tí gbogbo yín fẹ́ pa mí? Ṣé mi sọ fún ẹ pé o máa tẹ́? Òtẹ́ àbí òtẹ́? Ọ̀sọ́ yìí sí? Yìí sí ọ̀sọ́? Ẹ̀fún lọ́ta kọ̀ọ̀kan tó jẹ wá. Jẹ́ ká palẹ̀ nǹkan tó rọrùn bọ̀lẹ̀. Kí ni mo ṣe? Ẹ jọ̀ọ́. Ìbọn níwájú, ìbọn lẹ́yìn, ìbọn lọ́tún àtòsí. Àwọn bíbí tún lé mi dójú oorun. Láti ṣe ìlú àti ṣàrẹ. Mr. Adebo, ṣé ṣọ́ pé iṣẹ́ tẹ gbé fún wa yìí bẹ́ẹ̀ ṣe explain yìí gangan ló ṣe jẹ́? Ṣeré ẹni tí mo sọ̀rọ̀ ẹ̀ ó gba ìyàwó mi ó tún wá fẹ́ pa mí kí ló dé? Ṣé ẹ mọ̀ fún àwọn Yorùbá sọ pé afẹ́niláyà kò fojú rẹ̀ wo ni? Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi dá sẹ̀rí àwọn. Gbogbo àwọn èèyàn ń ṣe problem àmọ́ iye ẹni tó ti bọ́ lọ́wọ́ àwọn bíbá àti pé tí ọ̀gẹ̀dẹ̀ lọ́wọ́ kò tó nǹkan táwọn ọ̀dà fún. Báwo la ṣe fẹ́ rí sí àti bójú máa ń rìn? Nǹkan tó ṣẹlẹ̀ ní pé ìyá fún yín nígbà ṣé tí ẹ rí
weekend yìí Saturday tó ń bọ̀ yìí òun ló fi wedding ìyàwó mi tó gbà ẹ́ sí tó fẹ́ ṣe wedding ó tún wá ní kí n wá ṣe best man sẹ́yìn náà lè gbàrú ẹ̀ ṣẹ́rí máa máa pè yín lóòrèkóòrè tẹ́ bá yẹn ń bọ̀ tẹ́ bá yẹn dé báyìí ẹ máa bá mi lẹ́gbẹ̀ẹ́ mi bá ti ṣẹ́jú sí yín kí bá mi dá lóhùn. kò sí wèrè ọdún kan ṣẹlẹ̀ ní pé ẹ̀yin lè máa mọ̀ bẹ́ẹ̀ ṣe máa tún ọmọlúwàbí ní ṣe báwa báyìí. èlò wà ní kí n fún yín báyìí. ọwọ́ mẹ́rin pé la máa gbà lọ́wọ́ ẹ̀. ohun tó ké. ẹ̀ẹ́dẹ̀ lè bá mi dín. oró jẹ́ mi kan ni owó ẹ kéré gan. àti pé ó ní rice tó máa lọ sí àbẹ̀ bullet tó máa lọ sí orí ẹ̀yàn kan. kò sí problem máa fún yín tí yín ní kẹ́sà ti bá mi ṣiṣẹ́ yìí. When you call on me, when I hear you breathe, I get weak, I feel that I'm hello. kí ló ṣẹlẹ̀? ẹ̀dá àwọn ṣe kí àná ó yẹ kẹ́ ti dé síbí ń sìn. fara burúkú balẹ̀ ọ̀bọ̀ yìí ẹ kò sí wèrè ṣe bí information ló ṣáà ti change. ṣá máa gbàgbé data ẹ má gbàgbé everything. àwa ń bọ̀ àti ń bọ̀ kò sí problem. ìlà lóde all right. I'm glad that I'm alive. You set my heart on fire, filled me with love, made me a woman on clouds above. I couldn't get much higher, my spirit. Hey, what's the game? Mambo, let's move it. Ẹ now. Down. Especially I can't tell you. Rapo. Ṣé kò súnmọ́ bẹ́ẹ̀? Ta nínú wọn? ọ̀gbẹ́ni tó ń ṣẹ́jú pàkópàkó wèrè tó ṣẹ́jú ìyàn òun náà ni. ok máa. ṣé tó bá máa fìbọn fọ orí ẹ fún mi. ẹ rọra pẹ̀lú ọ̀rẹ́ mi ni níbo kí ló ṣẹlẹ̀ mi sọ́pà ní discourity ní wedding wa náà. kò tiẹ̀ yé mi àwọn olópò ni mo rò bọ́n gbóúnjẹ dé ká máa lọ ní. sáà ẹgbẹ́ ní sùúrù mo tó rán iṣẹ́ rẹ̀. ṣe rí ọ̀gbẹ́ni tẹ́ ń wò yìí ṣe ló wá bá wa ó dẹ̀ ni pé a máa bá òun organize ṣá pé bóyá ẹ ṣeun àbí nǹkan kókó tí ẹ yé mi ó ṣáà ní ká wá yanjú yín ká wá pa yín. èmi. ojú ọ̀run láti mú wọn tọwọ́ palaba wọn ti ṣégi. Particular. àti ládùúgbò náà ni ẹbí ẹ lẹ where your particular. mo ní kí wọ́n fún mi particular dẹ̀ lọ rẹ́rìn bí báyọ̀ lóbìnrin. You people calm down. area ẹ fi yẹn lẹ̀ náà ṣe báwa náà ni àjọ lẹ̀pọ̀ ni. I say calm down. ẹ bọ́lẹ̀. Ọ̀gá. Kí ló ṣẹlẹ̀? Bọ́ọ̀lù yára wọ̀. Ọ̀gá káyọ̀ ti sá lọ. Màá yí ẹ̀ka olórí burúkú yẹn. Ọba káyọ̀ ti sá lọ. Màá yí ẹ̀ka lọ́dún tó wọ̀. ẹ ní sùúrù a máa ṣẹ́tù yín náà ni tẹ́bálẹ̀ tí mo fẹ́ gba ṣẹ́tù a máa. so lè ní. a kì í ṣòlè àwa tún superior tó lè. màá dẹ̀ máa já yín sí gbogbo ẹ̀. Bọ́lẹ̀. Bá ṣe station ẹ̀ máa ń ṣe. Ọ̀lẹ́. Ìwọ bẹ́ẹ̀ tẹ̀ láti mú. Máa fà yàrá yìí. Mú. Bá ní sùúrù. Ó bọ́lọ̀ pàtàkì ni. Àbí. Àbá gbà.
ẹ̀kọ́ làkọ́ fi kí nílẹ̀ oya ẹ̀wọlé lẹ́yìnlẹ̀ látàrísà oníkan sílẹ̀ ìgbà tó ṣiṣẹ́ kí ló afọ́ ọ̀nà èbù díẹ̀ rọ. ṣùgbọ́n náà sọ́tà ń bọ́ sí mo lọ háyà àwọn èèyàn kan wá pa mí lórí kí nìyẹn mo bẹ́ẹ̀ náà mo appeal sí ẹ mo gbowó fún ẹ I mean what else do you want me to do ó wá ní kí wọ́n á pa mí what rubbish is this so tó bá pa mí sí kí ló fẹ́ gain kí ló fẹ́ gain mẹ́. anyway officers èni ọjọ́ ayọ̀ mi ni òun sọ pé òun ò fẹ́ wà setting nìyẹn kò fẹ́ bá mi ṣe nǹkan ayọ̀ ibi tó fẹ́ lọ ló fẹ́ lọ yá. mo fẹ́ tọ̀ tó bá sọ anything ẹ̀jẹ̀ ń sáré tọ̀ ẹ̀yà bá ń fún láǹkọ́ ẹ̀jẹ̀ ń sáré lọ tọ̀ ó dà pé o lágídí màá fọ́ kókó ẹsẹ̀ sùn ìtọ̀ ló ń gbọ̀n mí sẹ́ ẹjọ́ ìròyìn pọ̀ ń gbòòrò táwọn wa ọ̀gá yé oya mú ẹjọ́ mú ẹni sùn mú Let's get man.